الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. dúpẹ́ púpọ̀ fọ́lọ́run. Alhamdulillah. Ọba tí ó fún wa láǹfààní láti wà ní ààyè tí a wà yìí lónìí lábẹ́ ìjókòó Al-Bayan, ilé ẹ̀kọ́ Markazu Al-Bayan tí ń mójútó ẹ̀kọ́ àwọn ọmọ mùsùlùmí. Ààrí ọjọ́ mùsùlùkùn wọ́n ní kí wọ́n á sọ̀rọ̀ lórí àwọn ìṣòro tí ń kojú àwọn èèyàn láwùjọ, àwọn ìṣòro tí ń kojú ọ láwùjọ tá a wà yìí. Àwùjọ núlẹ̀ Yorùbá tá a wà nínú rẹ̀, àwùjọ kan ní tẹ́pẹ́ látọdún díẹ̀ sẹ́yìn àwọn nǹkan tó ti parẹ́ tẹ́lẹ̀ ti jí padà nínú ẹ̀ ní ti ìbàjẹ́, kì í ṣe ohun tó lóore. Ìbàjẹ́ ńláńlá gbérí padà láwùjọ wa. Àwọn nǹkan tí a ti ń gbàgbé bọ̀ lánàá, táwọn èèyàn ti ń gbàgbé bó ti ṣẹlẹ̀ rí, tí gbàgbé ti ń bá wọn ti tají padà, pàápàá jùlọ láti 1998 tó ti dẹ́gbé òsàlẹ̀ Yorùbá lẹ̀ padà lákọ̀tàn. Orí Yorùbá ti padà sí di òsà ìpìlẹ̀ rẹ̀, tá a sì ti ń bá yí àwọn nǹkan tó ti ń parẹ́ lọ. Inú ìlú tí àwa ti wá síbí, a ní àwọn nǹkan táwọn yẹn máa ń ṣe tó jẹ́ àwọn ẹlẹ́bọ tó máa ń ṣe. Tá pé before 1998 ní tó 13 to 14 years sí before 1998 àwọn kan yẹn ti wọlẹ̀, ó ti ń parẹ́ pátápátá. Àwọn eégún tí ó jáde tí thousands èèyàn ó tẹ̀lé tẹ́lẹ̀, ó sì pé àwọn eégún yẹn wọ́n máa lọ bá èèyàn tó wà lẹ́yìn wọn ní pé 100 mà, kò ní pé 100, ó ti ń parẹ́. Nígbà táwa wà ní kéékèèké, Òkè Ìbàdàn ọgbàjúmọ̀ kọ́ nílùú Ìbàdàn, èéfín ọgbọ́dọ̀ rútú nínú ilé kankan, ọgbọ́dọ̀ dáná ńjọ́ náà. Oúnjẹ tẹ́ ìbàjẹ́ ńjọ́ yẹn ẹ ti dálẹ̀ àtànà, ńjọ́ Òkè Ìbàdàn kankan ọgbọ́dọ̀ èéfín kó rútú nínú ilé. Àwọn èèyàn ó sì jáde pẹ̀lú igi kéékèèké lọ́wọ́, wọ́n máa náwó sẹ́ńbà ti ń lọ. Tọ́wọ́ pàápàá jọ mẹ́rin mọ̀ pé Dubai lèèyàn ti wá, Ìbàdàn ó fún ní èbú tiẹ̀, wọ́n ó fún Ẹ̀gbá lé èbú tiẹ̀, wọ́n ó fún Jẹ̀bú lé èbú tiẹ̀, wọ́n ó fún Jẹ́sà lé èbú tiẹ̀, wọ́n ó fún Ifẹ̀ lé èbú tiẹ̀. Ẹ̀kẹ́ èbú ní jókè Ìbàdàn, ìmọ̀ bú yẹn, máa bá yẹn jẹ́, máa sọ̀rọ̀ àlùfànṣá ní jókè Ìbàdàn. Ó parẹ́ for almost 14 years tí wọ́n ò ṣe máa rárá ń lù kí wọ́n tó wá dẹ́ gbé òòṣà Yorùbá 1998 lẹ̀ padà tá à ń bá yí nínú àwùjọ ilẹ̀ Yorùbá lónìí. Gbogbo ohun tó ti ń kú lọ ní òòṣà, nítorí yẹ kí n máa sọ̀rọ̀ eléyìí ni tó sì sábà bí ìbàjẹ́ tó dé padà sáwùjọ lọ́tún ló jẹ́ ń fẹ́ sọ̀tàn rẹ̀. Gbogbo ohun tó ti ń wọlé lọ lóòṣà tó ti ń parẹ́, ó jí padà ń gbọ́n dẹ́gbé òòṣà yẹn lẹ̀. Gbogbo wa la mọ̀. Ọ̀ṣun gbogbo ti ń wọlé lọ, ó ti di pé wọ́n ń ṣe ojú tí wọ́n bẹ́ẹ̀ kò sí gbé jáde nínú tẹlifíṣàn tààrà. Wọ́n lọ ń pè yàn wá láti Benin Republic, Togo, Brazil wá bá wọn ṣe ni wọn ò rí àwọn èèyàn láyè ká mọ́ tí ó ṣe. Tolúkàkù ti dé olùkéènù olùgbàwẹ̀, àwọn yẹn ti fi bàjẹ́ yìí lẹ̀. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn òṣàlú kọ̀ọ̀kan tí wọ́n fi dá ẹgbẹ́ burúkú yẹn lẹ̀ 1998 tó wá jí òṣà padà láwùjọ. Gbogbo ìgbà tí ẹbọ tó a ti lè máa gbérí sókè tó ti ń rìn nínú society kan, ó ní sẹ́hẹ́rù yóò máa rìn, àínú ó máa rìn, idán pípa, àṣàsí, ìtaákà pẹ̀lú àjẹnimí, mo lè ṣe báyìí, mo lè ṣe báyìí lọ́sàn-án lóru, yóò máa rìn nínú àwùjọ ni. Tí ó sábà lè parẹ́ pẹ́rẹ́, tí ó sẹ́ni ń bọ́ mọ́, ìgbé èèyàn lọ pa ká máa kún yẹn bí gbàtà ń kún ẹran tí ń lọ láwùjọ ò ní sí. Kò sẹ́ni kankan tó mọ̀ pé àfi èèyàn ṣe nǹkan kan kọjá àwọn ológun. Nípasẹ̀ ogun ẹbọ ṣíṣe, òun ni gbogbo ìbàjẹ́ tí fi ń lọ láwùjọ fi ń lọ. Tó ń bá lè parẹ́, gbogbo ìbàjẹ́ yìí náà ọwọ́ ọkàn. Kò sí àyè púpọ̀ láti rojọ́ púpọ̀. Táyè bá wà ń sọ pọ̀lọpọ̀rọ̀ lórí rẹ̀ àti bí wọ́n ṣe wà connected àwọn tí mo ń sọ yìí, bó ṣe connect mọ́ mọ́ òdó tẹ́ ní kí n sọ̀rọ̀ lé lórí. Nbá sọ dáadáa. Ní ṣókí, gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn, ìkan nínú ọ̀nà méjì ni máa ń gbà wá, ìkan nínú ọ̀nà méjì.
alálàkàlà ni o, wọ́n fún ní nǹkan jẹ lójú ayé bẹ́ẹ̀ lójú oorun ni o, àwọn tá à ń pè lájẹ̀ ń dààmú èèyàn ni o, tọ́lọ́sì ni kò ṣiṣẹ́ lára èèyàn, asàsíyàn nǹkan ń ṣèyàn ni o, àlùjànnú ń àtàkì ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni o, gbogbo àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ yẹn pátá tí mo dárúkọ yìí ìkànnì ọ̀nà méjì ni máa gbà wá. ìkànnì ẹ̀ ní kọ́ wá látọ̀dọ̀ Ọlọ́run tààrà pé Ọlọ́run fẹ́ dán yàn wò, ó fẹ́ fi nǹkan kan mìíyàn wò, ṣàdúró déédéé àbá àdúró dé a ní istiqama bá ní istiqama, nǹkan lè wá dàrẹ́tì látọ̀dọ̀ Ọlọ́run, orí lè fọ́yàn dàlẹ́ látọ̀dọ̀ Ọlọ́run tí pẹ́ nìkan kan ló ṣe nǹkan síyàn, ọpọlọ èèyàn lè dàrú dàrẹ́tì látọ̀dọ̀ Ọlọ́run láì pẹ́ nìkan kan ló ṣe nǹkan síyàn, inú lè máa rùn yàn dàrẹ́tì látọ̀dọ̀ Ọlọ́run tí pẹ́ nìkan ló ṣe nǹkan síyàn, obìnrin lè máa lóyún kó yẹn máa bàjẹ́ dàrẹ́tì látọ̀dọ̀ Ọlọ́run láì pẹ́ nìkan kan ṣe nǹkan síyàn, èèyàn lè bí mọ́kọ́mọ́ yẹn ọmọ kú tàǹpẹ́ lábẹ́kú láì pẹ́ nìkan kan ṣe nǹkan síyàn, obìnrin lè ní problem àti rọ́kọ, ọkùnrin lè ní problem kó níyàwó láì pẹ́ nìkan kan ṣe nǹkan síyàn tí ó wà naturally from Allah. láti gbàtọ́ Ọlọ́run ti dálé ayé lọ́lọ́run ti kádàrá pé òun ọmọ dáyàwó nú ẹ̀ wà. inú àyà tí sì mẹ́nu Suratul Baqarah ti gbogbo àbẹ̀ mọ́wó sọ ẹlẹ́ẹ̀kejì Al-Qur'anul Karim àyà 155 to 157, Quran chapter 2 verse 155 to 157. àyà tọ́lọ́run sọ fún wa pé òun ọmọ dá òbí ṣẹ́yìn pẹ̀lú àwọn nǹkan kan, ó sì ka nǹkan díẹ̀ àkọ́fù wà ń bẹ̀, jùọ̀ wà ń bẹ̀, naqsu minal amwali wa anfusi wa thamarati wà ń bẹ̀, ìpayà, ebi, àdínkù ẹ̀mí, àdínkù dúkìá, àdínkù nǹkan oko, wa bashiri sabirin. ẹ bá rí àríyá ọ̀sán máa fáwọn ròdùnú, àwọn oníṣòwò máa ń fọ ní ròdùnú. alladhina idha asabatum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. àtẹ́kẹ́ tí mùsíbà bá ṣẹlẹ̀ sí wọn, wọ́n á ní Ọlọ́run ló ní wá lánìí tán, inna lillahi tọ́lọ́run là á ṣe ló ní wá lánìí tán, wa inna ilayhi raji'un. agbẹ́dájọ́ ọ̀dọ̀ Ọlọ́run ọba ìlà padà sí. ulaika alayhim salawatu min rabbihim wa rahma wa ulaika humul muhtadun. orí tọ́lọ́run ó ṣe fún wọn pẹ̀lú sùúrù wọn, Ọlọ́run ti kàǹkà mẹ́ta, ìyẹn kí n sọ̀rọ̀ púpọ̀ bọ́kà mú yẹn wá láti ṣàpèjúwe pé Ọlọ́run gangan fúnra máa dáyàn wò fúnra ẹ̀. inú Suratul Qamar sura kẹrìnléláàádọ́ta Al-Qur'anul Karim àyà kẹrìndínláàádọ́ta rẹ̀, Ọlọ́run inna kulla shay'in khalaqnahu biqadar wa ma amruna illa wahidatun kalamhin bil basar. gbogbo nǹkan pátá la dá pẹ̀lú ìpè bùbù, kulla shay'in khalaqnahu biqadar, gbogbo nǹkan á dá pẹ̀lú ìpè bùbù, predestination wà lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn. àṣẹ àwọn ọlọ́ọ̀bẹ ẹ̀kọ́ sórí mi kásẹ́jú káyà ni, tábàtì nìkan orí báyìí yóò sáré rí bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tó lè yẹ àṣẹ wa kọ́mọ̀sẹ̀ bá ṣe ń fẹ́. àti gbogbo àwọn àyà tó rí báyìí nínú Al-Qur'an Karim, ó ti jáàmù pàwọn kankan wà naturally from Allah tó lè ṣẹlẹ̀ sí yàn. tí nǹkan bá dé bá yàn, ìkan nínú ìṣòro tí ń bẹ láwùjọ ilẹ̀ Yorùbá lọ́wọ́ ó ní ká máa kọ́ṣe àwọn kèfèrí tá a jọ ń gbé láwùjọ. a wà nínú ìṣòro ńlá tó lágbára lórí ẹ̀. nínú èdè àwọn kèfèrí tí ń bẹ láwùjọ tó wọrí àwọn àwa mùsùlùmí wa, ó ní kí nǹkan máa ṣe wá, ká máa bẹ lọ́hùn, ká máa lo oògùn, kí wọ́n bí alẹ́ pé báwo ni ṣé o ti ń yàtọ̀, ká máa ní Ọlọ́run ti ń gbà àkóso. ọwọ́ ta ni àkóso yẹn wà tẹ́lẹ̀ kọ́lọ́n tó máa gbà á. ọwọ́ bàbá kan ni àbí ìyá kan, ọwọ́ oṣó ni àbí àjẹ́ àbádáhùn ṣe, ọwọ́ àáfàá ni àbọ̀wọ̀ pásítọ̀, ta ló wà lọ́wọ́ rẹ̀? lillahi mulku samawati wal ard. gbogbo ọlá asẹ́mà àti Ọlọ́run ló ń lò ní. inna Allaha ala kulli shay'in qadir. Ọlọ́run bá ló ní kápá ni lórí gbogbo nǹkan. ta ló gba àkóso yẹn tí ń darí ẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ̀ wọn ń gbà padà lọ́wọ́ ẹ̀ tí fi ń gbà àkóso from home ní ti ń gbà. èdè kèfèrí ni olóògbé adébíkọ ẹ̀jẹ̀ àgbàdua ẹ̀jẹ̀ àgbàdua tẹ́yìn bá ti gbàdúrà kí lọ́lọ́run fẹ́ ṣe, ẹ̀jẹ̀ àṣàdúrà kọ́lọ́ gbà wà qala rabbukum ud'uni astajib lakum. ọlọ́ni ẹ̀ pè mí náà ń lò, àwa ń sọ pé àwa la gbàdúrà
tẹ́ bá ń gbàdúrà àtàkì ní iṣẹ́ tọ́lọ́run gangan ẹ sọ Yorùbá tọ́lọ́run ó ṣe tẹ́yìn bá gbàdúrà ẹ sọ Yorùbá rẹ̀ kàgbọ́ ẹ̀yin ó gbàdúrà Ọlọ́run ó gbàdúrà iṣẹ́ kan náà ẹ̀jìjọ́ ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè lọ́wọ́ inú ẹnu wa tá à ń bá wọn sọ ká mọ̀ yìí pé àkóso sánmà àtilẹ̀ àti gbogbo ẹ̀dá tí ń bẹ̀rẹ̀ àti tọ́wà láàrin ẹ̀ ọwọ́ Ọlọ́run lọ́fẹ̀ẹ́ kan wà kò sí ẹni kankan òun ló gbede ntọ́fẹ́ kò ṣe wá ẹni tó gbede ìlà pè tí òun kò mbẹ ẹ ń bá lè ní eléyìí lára yóò ní sinmi ẹni tí a bá ní lára eré rẹ̀ ọ̀pọ̀ yóò dààmú kó lókè yẹpẹ̀ táwa nù rẹ̀ yìí ìgbàgbọ́ ẹ̀ka jọjọ́ kò sínú báyà wa pé Ọlọ́run lè dán yàn wò ìsì máa dán yàn wò ìsì máa mú yàn borí ìṣòro àdánwò tó gbede pẹ̀lú nǹkan méjì inú Suratul Baqarah Quran chapter 2 verse 186 tọ́lọ́run ti ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tí máa ṣe bí ṣe dání lóhùn wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an kí ló wá wí tẹ̀lé conditions méjì ní tí ì dáhùn falyastajibu li wal yu'minu bi la'allahum yarshudun tẹ́ ẹ bá fẹ́ kí n dá yín lóhùn tẹ́ ẹ bá pè mí mo wà nítòsí àbísí tòsí Ọlọ́run tòsí mo wà wa huwa aqrabu ilaykum min hablil warid inú Suratul Qaf Ọlọ́run sọ ma ju san ọdún wa lọ tẹ́ ẹ bá bí mi tí wọ́n bá bí ọ léèrè rí ànábì Muhammad sọ pé èmi Ọlọ́run sọ pé inni qaribun èmi Ọlọ́run tòsí mo wà dájúdájú tó wà lára ẹ̀ mo wà nítòsí ẹlòmíà máa wà nítòsí tá a máa pè tí ó ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́ Ọlọ́run mi ṣe yẹn ujibu da'wata da'i dáadáa èyí mà jẹ́ pé ń bá pè mí ń bọ̀ bá pè mí tẹ́ bá pè mí mo wà nítòsí yín ìjìnà sí yín o tẹ́ bá sì ti ń pè mí mà ẹ dá yín lóhùn pẹ̀lú conditions méjì ṣáàtò méjì ni ṣáàtò alákọ̀ọ́kọ́ oníkàá náà dá Ọlọ́run lóhùn lórí n tó pè wá sí ẹ gbà mí gbọ́ ẹ má gbà nǹkan mi gbọ́ lọ́lọ́run ká ni ẹ máa ṣe tí mo fẹ́ ẹ jẹ̀rẹ̀ sí fẹ́ kájọ òdìṣẹ́ wa ẹ bẹ̀ mí Ọlọ́run dúró ẹ má fẹ́ yìí tí nǹkan mi yàtọ̀ sí mi ká lọ́ọ́ bá dúró tá a bá ti yẹ kó omi ó fi á sí inú Suratul Anfal sura kẹjọ Kùránì Ọlọ́run yá ayyuhal ladhina amanu istajibu lillahi wa lirrasuli idha da'akum liman yuhyikum dé parí àyà yẹn ẹ jẹ́ lọ́wọ́ àtúnṣe rẹ̀ ní pété bá ti ń pè yín bàbá ti ń jẹ́ pé tiẹ̀ tá à ń ṣe fẹ́ rẹ̀ yóò mọ̀ dáwà náà lóhun táwa náà béèrè ẹlẹ́ẹ̀kejì wal yu'minu bihi la'allahum yarshudun ẹlẹ́ẹ̀kejì náà al-imanu billah ìnígbàgbọ́ òdodo nínú Ọlọ́run ọba àṣọ ọba alágbára ọba tí ò kú bíbélé pé yóò jíǹde ọba tí ò níyà tí ò ní bàbá ọba tí ò láya tí ò lọ́mọ tí ò sì mọ ẹnì kankan lọ́mọ alágbára gbogbo ògbà tí ò sì gbà kan tí ọjọ́ lẹ̀ rí ọjọ́ lẹ̀ rí lánàá kọ́ jẹ́ sọ̀lẹ̀ lónìí kò ní jọ́ lẹ̀ lọ́la Allahu akbar gbogbo ògbà ni asẹ̀mí gbére àìsí ọ̀ṣájú bíbẹ̀rẹ̀ àìsí òníkẹ́yìn bíbẹ̀rẹ̀ ìgbàgbọ́ wa nínú rẹ̀ kọjá ìgbàgbọ́ tó dúró déédéé tí gbàgbọ́ ìbá ti lè dúró déédéé a máa bẹ̀ yóò máa dáhùn a máa béèrè yóò máa fún wa. ibi àti ń sọ̀rọ̀ àkíyèsí àlè ìmọ̀ràn àbí àlè àkídà ọ̀jẹ̀ wa níyà ọ̀dà wọn apọ̀ ọ jẹ́ kí àwọn tí ò tó nǹkan kan máa fi wá nàkànàkà ká padà sórí rẹ̀ torí pé lọ́ pàtàkì fún wa. ẹlẹ́ẹ̀kejì òun ni kí Ọlọ́run fi ẹ̀dá kan nú àwọn ẹ̀dá rẹ̀ ìbáàjẹ́ dẹ́yìn ìbáàjẹ́ dá mi kéésì sábàb min asbábì àlìfitínà fún wa kó fi ẹ̀dá kan nú ẹ̀dá ṣe okùnfà fìtínà fún wa. ẹnìkan sọ fún àkókò ọ̀nà tá a gbà lọ àwa gbìyànjú lọ́ta gbìyànjú sí ọ̀nà sí ń di lóòótọ́ Ọlọ́run fi sábàbí ni kò lè di ọ̀nà yẹn fún rẹ̀ kò tó bẹ́ẹ̀ ọ̀nà tọ́lọ̀ ńlá ẹnìkan kò lè di fún rẹ̀ àfi tọ́lọ̀ ń bá yọ̀ǹda tọ́ba yọ̀ǹda yìí ń bẹnu Kùránì kiri pé àwọn aláṣẹ máa wá ká ọ̀n bẹnu Suratul Baqarah ọ̀yà 102 Quran chapter 2 verse 102 sura kejì àyà 102 wàtábàwò mọ́tàtó ṣayàtínú ala mulki Suleiman dé parí àyà wọn láàrin ẹ̀ ọlọ́ni wà ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah ẹnìkan kún ó lè fi ìnira sùtá sí ẹnìkejì ẹ̀ àfi tí n bá yọ̀ǹda àfi pẹ̀lú yọ̀ǹda mi ẹnìkan kan lágbára lórí ẹ̀ tọ́wọ́ fẹ́ nìkan sí okùnfà fìtínà kan fún wa ọ̀nà àbáyọ míì ti wà tọ́lọ́hun ti fi ilẹ̀ tá a gbà borí rẹ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ pé irú
mọ̀ọ́dọ́ tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí tọ́pìkì yìí tọ́pìkì kan ní tí máa ń gba àsìkò díẹ̀ ṣùgbọ́n ẹ̀ ń gé kúrú kí n ṣàlàyé díẹ̀ fún wa nípìnlẹ̀ yìí pé gbogbo ntọ́lọ́ máa ń fi ẹ̀dá ṣokùnfà rẹ̀ fún ẹ̀dá. Ìṣòro àkọ́kọ́ tí Yorùbá kọ́kọ́ ni pé tá a bá ní problem kan a fẹ́ mọ bo ni problem yẹn ti wá ìyẹn jẹ́ a máa tójú bọlé a lọ sọ́dọ̀ oníyanrìn kọ́ bá àwọn wò níbo ló ti wá a lọ sọ́dọ̀ aláyé kò tọ́ kẹyẹ rẹ̀ ó sọ̀rọ̀ níbo ni ìṣòro ti wá a lọ sọ́dọ̀ bàbá ọlọ́sàn yìí kọ́ bá fi ọ̀sán yìí wá níbo ni ìṣòro ti wá a lọ sọ́dọ̀ oníṣègùn níbo ni ìṣòro ti wá ó gbẹ̀yìn rí òkè ó gbìyànjú àwọn àgbàlá arọ́ àgbàlá ẹ̀tàn ó gbìyànjú lọ káàkiri afẹ́mọ̀ bí ìṣòro ti wá tọ́ ọ bá mọ ibi tí ìṣòro ti wá lóòótọ́ ká sọ pé ọmọ ọ lọ lu ẹnìyẹn pa ni àbọ̀ ọ lọ fún ní nǹkan jẹ àbí wọn náà fẹ́ wá nǹkan tó ṣe sí irú tó fi ṣe ọ́ kí irú ẹ̀ náà ṣe òun náà àdéhùn mo fẹ́ fọ́ lẹ́yìn èwo ló fẹ́ ṣe mẹ́ kéèyàn bọ́ nínú ìṣòro tó ní kọ́là kó òun àdéhùn tó bá òun ló yẹ ká sáré rẹ̀ lọ́sọ̀dọ̀ Ọlọ́run kì í ṣe pé ká máa wá bo ló ti wá nítorí pé Yorùbá nífẹ̀ẹ́ sí ká mọ bí tí nǹkan ti ṣe wá ọjọ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn èèyàn máa ń lọ bá pé ẹ bá wa wádìí rẹ̀ wò ta níbẹ̀ ń di ọ̀rọ̀ wa tọ́ba rí ta níyàwó lé wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ ṣé ìdí ẹ̀fọ́ náà lọ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ ta ni ìdí ẹ̀fọ́ rẹ̀ tí ó bá ti jẹ́ ìyá rẹ̀ tí ó jẹ́ bàbá rẹ̀ ìyàwó rẹ̀ ni wọ́n ti sọ ọmọ mi ìdí ọ̀tá bàbá rẹ̀ tí ìdàlùkè àmà tí ò ní fẹ́ di bàbá ẹ̀ yóò mọ̀ sá fún ni yóò kókó onulé kan yóò kó lọ onulé mi pé bàbá òní bẹ́ẹ̀ di problem tó ní tí ó sì yẹ kí bàbá yẹn mọ lé yẹn mọ́ tí kò fi padà yà wọ́n ẹlòmíì màmá rẹ̀ ni ọmọ sá fún adájẹ ni màmá àwọn kò sọmọ tó bí tọ́lá gbogbo àwọn làwọn níṣòro kò sẹ́ni tó lọ rí ọkọ tó rọmọ bí kò sẹ́ni tó gbéyàwó tó ti rọmọ bí kò sẹ́ni tó rí sínú ọwọ́ àwọn ọ̀tẹ́nu wọ́n mọ̀ wọ́n bá wọn ó sì pa màmá wọn gan fúnra wọn màmá yóò sì mọ̀ sí ti ń ṣe wá ṣùgbọ́n olóògùn ti ọmọ pé màmá ni ẹlòmíì wọn ti sọ fún ọkọ rẹ̀ ni ọkọ yẹn lọ́tà rẹ̀ ọkọ rẹ̀ gbọ́dọ̀ wí gbólóhùn nǹkan báyìí yóò sọ mẹ́ta padà wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ jẹ́ ọ̀rọ̀ ẹ̀yin lè jẹ́ kó rojú ráyè ẹ̀yin lè jẹ́ kó jẹ́ ọ̀tá ẹ̀yin lè jẹ́ kó rí ṣe òun lè jẹ́ kó òun jẹ́rìí àwọn ọmọ òun tí ó bá jẹ́rìí àwọn ọmọ rẹ̀ sí bàbá yẹn jẹ́rìí àwọn ọmọ ẹ̀ tó lọ́jọ́ jọ lọ́mọ ni bàbá gẹ́sẹ̀ lọ́mọ ju òun lọ bàbá ọ̀gbádùn ọmọ ìwọ ọ̀gbádùn ọmọ olóòní òjò ọ̀gbádùn rẹ̀ tó kàn fẹ́ mọ bí tí nǹkan ti wá wọ́n gbọ́dọ̀ gbérò kan lé alọ́ èèyàn lé lọ́ máa báwọn èèyàn ká máa wá nǹkan kan tí wọ́n wù sí ìgbowó lọ́wọ́ èèyàn wọ́n gbé nǹkan kan lé alọ́wọ́ wọ́n kọ́ ìyàwó yẹn sí àwọn báyìí tó jẹ́ pé irọ́ ni wọ́n ń pa kì í sòdodo nínú tẹ́mi máa ń sọ fáwọn èèyàn òun ni pé ẹni tó tẹ̀yàn rìn ní sọ pé ìrìn àjò tẹ́ fẹ́ lóyún ò ní dáa tó ń bá ti òdede èyí ṣe tí ọ̀tẹ̀yàn rìn pé lọ́ọ́ yan àwọn tó béèrè rẹ̀ ọlọ́ọ̀bì kan ọwọ́ adáde mẹ́rin àwọn ará rí pé àwọn àlejò wo ló béèrè nǹkan tó dé kó ṣe béèrè ọpọ́n yẹn rìn kí yẹn ni ọ sọ fún àwọn tó béèrè rẹ̀ kó ṣe béèrè ẹ̀yà yóò kó tọ́ kó ṣe béèrè ọ̀sìn èyí ṣe tẹ́pẹ́sẹ̀ yẹn ló ń jókòó tì yẹn ni ọ sọ fún un pé lọ gbọ́ ọ̀nà báyìí tó bá gbọ́ ọ̀nà báyìí ó di business tycoon ọmọ ta mọ́tò ó di ẹni tó gbajúgbajà ń di irin títà ti cement ó ṣe pé gbàgbà máa fi tọ́ náírà lórí yẹn ni wọ́n tó jẹ ẹ kí yẹn rìn ju iṣẹ́ tí wọ́n náà ṣe là fún ọ tó fi ní máa tẹ yẹn rìn inú ilé má tó fi máa rí millions èyí ṣe tí wọ́n wà náà yẹn lára ẹ̀ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ wá nǹkan tí wọ́n fi jẹun torí kò sọ náà mí tí fìtínà bá dé bá wa kákèésí àṣepọ̀ wa àtọ́lọ́hún báwo ló ṣe rí tọ́lọ́ máa fi ẹ̀dá sí sábàbù mini hasbabi fitna àbí sharp fún ọmọ ẹ̀dá ènìyàn pé àdáwò kan dé bá wa ẹ̀dá kanú ẹ̀dá ọlọ́run lọ́lọ́ ìṣokùnfà rẹ̀ àárín àwa àtọ́lọ́run gangan báwo ló ṣe rí ká lọ yẹ̀ wò táàrin àwa àtọ́lọ́run bá dá tọ́ bá dán tí nǹkan 100 bá ń bọ̀ látọ̀dọ̀ ẹ̀dá ọlọ́run ó di 95 rẹ̀ wọnú 100 yẹn márùn ní ọ̀dọ̀dọ̀ wa márùn yóò sì dèní tí ó fúyẹ́ ni kò ní lórin wàláì mọ̀fọ́lọ́run sẹ̀rí ẹ̀ yóò fúyẹ́ ni kò ní lórin mo ń bá àṣàlàyé fún adíẹ̀ díẹ̀ lórí ẹ̀ o táàrin àwọn àtọ́lọ́hún ọba dá tí wọ́n bá ń wá kí nǹkan ọgọ́rùn ọba yàn 90 àbí 95 ọba yàn láburú táàrin àwọn àtọ́lọ́hún ọba dá yóò ṣẹlẹ̀ sí yàn àfàwọn Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala inú Zadul Ma'ad al-Mujallad ar-Rabi' volume 4 Zadul Ma'ad
ó ní ẹyọ kan tá à ń gbé dání kátà ń pè ní àtẹ́bù ànábáwí fọlùfọ́ Zadul Ma'ad ni ẹ̀ ń bá ti ní Zadul Ma'ad ó ti ní àtẹ́bù ànábáwí torí mùjáládù ẹlẹ́ẹ̀kẹrin àmẹ́tí ọ̀bà ní Zadul Ma'ad kọlọ́ra àtẹ́bù ànábáwí pàápàá jùlọ orí tọ́pìkì tẹ̀ ní kí n sọ̀rọ̀ lé lórí ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ àrínú àtẹ́bù ànábáwí kálọ̀ọ̀rà ẹ̀ ń bá ní Sahih Bukhari àbí Sahih Muslim tabatiri kitabu tib inú Bukhari àti Muslim ọ̀pọ̀lọpọ̀ ìlàjù fún àwọn àìsàn láti rínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní téèyàn fi ṣe ìtọ́jú àìsàn àárínú kitabu tib Sahih Bukhari àbí Sahih Muslim tabataba ní Majmu' Fatawa Ibn Taymiyyah mujalladu 19 volume 19 rẹ̀ kitabu tib ní volume 19 Ibn Taymiyyah Majmu' Fatawa volume 19 ilmu tib ní mẹ́mbẹ́ gbogbo ti jọrọ jíìnù wà sẹ́yìrò láti page 1 to 64 níbi tó mi àyè sọ̀rọ̀ rẹ̀ ká lọ sàǹfààní pẹ̀lú ẹ̀ torí yóò wúlò fún akópọ̀ torí lè kéwù láwà yìí tíra lọ mátà lọ́dọ̀ ọ̀rú wa yìí ẹjọ́ ta fẹ́ rí òótọ́ nǹkan tíra ní ká lọ sàǹfààní pẹ̀lú ẹ̀. lára àwọn nǹkan tí Ibn Qayyim sọ ní tíra rẹ̀ tí mo pè ní At-Tayyib An-Nabawi tó pè ní volume 4 Zadul Ma'ad yẹn min hadi khairin nas ọ sọ wípé nígbà tí ń sọ̀rọ̀ sẹ́hẹ́rò nǹkan méjì gbogbo báàbù tí ń bẹnu At-Tayyib An-Nabawi kò sí báàbù kan tó já sádànù tí ò wúlò fún yàn pàápàá jẹ́ bá ń ṣe research lórí problems tí mùsùlùmí ní lásìkò yìí kí ni a fi lè kojú ẹ̀ èyàn ọmọ tún At-Tayyib An-Nabawi kà láì mọ iye ìgbà ni nítorí téèyàn nídìí inú ẹ̀ láfi tó àwọn èèyàn sọ náà. nígbà tí wọ́n sọ̀rọ̀ sírò àti àyínú àlẹ́ àyín wọ́n sọ àwọn kankan mo ti rántí àdìsí kan ní mo fẹ́ sọ lórí àyà Quran chapter 2 verse 2 lẹ́ẹ̀kan tọ́lọ̀ ni ọlọ́fẹ́ lórí mi. àwọn àjẹ́ tàbákẹ́ àlẹ́ àyínú àdìsí náà sọ bẹ́ẹ̀ àlẹ́ àyínú haqq ọ̀bẹ àdìsí sọ yìí ní Bukhari àti Muslim àlẹ́ àyínú haqqun àjẹ́ ń bẹ kò sí méjì lórí ẹ̀ walau kana shay'un sabiqal qadar la sabaqatul ayn tí kankan bá ń bẹ tí ó di kádàrá Ọlọ́run kọ́ mọ́ sẹ́ni àwọn àìnù òun olójúbú yẹn ní ìbágbájúmọ́ lọ́wọ́ ṣùgbọ́n kádàrá Ọlọ́run ti kò yọ ọ̀sẹ̀ àwọn lè gbìyànjú pé déédéé bíi síbi láàrin tẹ́lẹ̀ wọ́n á bẹ̀ sí dí wa lọ́wọ́ nítorí ká fi rìn débì àárín rìn mọ́ nítorí ká fi débì la fi ń débì ṣùgbọ́n bí tá à ń lọ yà á padà débẹ̀ àjẹ́ ò lè díyàn lọ láéláé kí kádàrá Ọlọ́run kọ́ mọ́ sẹ́ àmọ́ wọ́n gbìyànjú pé yọ wá delayed yìí nínú ọmọ Ọlọ́run ló ti wà síwájú pé ó débi báyìí o àmọ́ tó o bá rìn báyìí ó dé bẹ́ẹ̀ lọ́sẹ̀ méjì tó o bẹ́ẹ̀ ṣaláyè rìnrìn ó dé bẹ́ẹ̀ lọ́dún méjì. Ọlọ́run ti mọ̀ ẹ́ lẹ́tẹ̀lẹ́ kí àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn tó lóun lọ́ dá wọ́n sì mọ̀ pé wọ́n ó ṣe báyìí ètò ó ṣẹlẹ̀ tí ó di wọn lọ́wọ́ tí wọ́n fi nídìí ṣe èmi àtẹ̀yìn lákọ̀ àti ṣe nǹkan yẹn àyè gba àwọn láti rọ́ náà rìn Ibn Qayyim láyè ọ gbà wọ́n rọ̀ náà rìn wọ́n náà rọ̀ ń di alọ́wọ́ tó pàwọ́ òsè ń tọ́yẹ ká ṣe Ọlọ́run kọ́ la bù ń kọ́ la blame ara wa la blame pé àwa náà máa ṣe ń tọ́yẹ ká ṣe tọ́lọ́run fi ń fún ọ̀tá láyè lórí wa tí òfin já tètè débi tá à ń lọ ìmọ̀ bí sísọ tí èyí jù bá yẹn lọ torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn tí mo fẹ́ sọ yìí ní díẹ̀ nú ẹ̀ tọ́lọ́run ní kí n bá lè sọ nísìnyí ká ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ olùkàkọ́ ọkọ̀ ọ̀lẹ̀ nínú tí mùsùlùmí gbọ́dọ̀ dìmú dání mọ́ ẹrù rẹ̀ tó bá fẹ́ borí idán à ń sàṣì ní kọ́ran ni afẹ́kẹ́yìn ó kú kí wọ́n ó sì rí pé kó sì kú